Like tomorrow will never come. I'ma crawl in the streets, I'll be giving them hits, cause that is what they want. All the boys in town, they've been saying that she the one. But the girls around, they've been far from behind, because no shit ain't in front. Multi-jam, multi-sham, multi-move, where I'll be for them start to cast. Multi-jam, multi-sham, multi-move, where I'll be for them start to cast, yeah. Ile Oge, oh, oh. Ile Oge, Ile Oge, yeah. Oh, sharp, bro, bro, do lenu, oh, Ile Oge, oh, sharp, blem, blem, oh, do leti, Ile Oge, Ile Oge, oh, ta, yeri, yeri, oh, ta, yeri, yeri, Ile Oge, oh, singa konju, oh, singa konju, Ile Oge, oh, yeah, once more, be me going, yeah, oh, yeah, yeah, I am your, you're a sim, your, it's just sim, your, or from your, you are a glory, ever back, call me, oh, me la show me a while, I put here in me motorway, you let over me, oh, the leo, oh, life go back, sharp, bro, bro, do lenu, oh, Ile Oge, oh, sharp, blem, blem, oh, do leti, Ile Oge, oh, ta, yeri, yeri, oh, si, ba, 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 oh, Ile Oge, oh, singa konju, Ile Oge, oh, sharp, bro, bro. Ile Oge, oh, yeah. Whoa. Objection, ẹ jọ̀ọ́. Ẹ dákun ṣé rí ọ̀rọ̀ tá ń fà yìí. Ọ̀rọ̀ owó oṣù lásán là ń sọ. Ẹ ti ń mú nǹkan míì mọ́. Ẹ ti ń sọ̀rọ̀ head of house. Ọlọ́run ló pè bẹ́ẹ̀. Ẹ bẹ́ẹ̀ dìbò ni kò sí ẹ kó á máa le tó báyìí. Ìjọba orílẹ̀-èdè gan tí wọ́n ń ṣe. Èèyàn méjì ni ó díje. Àwọn méjèèjì ni ó sì ṣe pósítà. Wọ́n lẹ̀ pósítà àwọn máa rò ògiri. Àmọ́ bọ́ bá yẹ ẹnìkan bọ̀ sórí àga. Ẹni yòókù ọmọ ṣèjọba lára ògiri níbi tí wọ́n lẹ̀ mọ́. Kò sí gbọ́dọ̀ dìjà. ṣe bó dẹ̀ ti ń ṣèjọba fún yín lọ gbowó lọ́wọ́ ẹ̀ èmi ò jẹ́ lówó bọ́tà because o ò ní ọpọlọ fún nǹkan tó yẹ kó fi gbọ́n òun ló ti fi wàhálà fojú ìwọ nìkan ní ọ̀wàlà tí máa rí tó ò ní brain ó yá bọ́tà. Owó oṣù là ń sọ pé mẹ́jẹ̀ bí ó pa mí. ọmọ kí mò ń wọ nǹkan lọ́wọ́ bọ́tà. Ẹ wò mo lè gbogbo tí wọ́n ń ṣe nínú tẹlifíṣàn tẹ́ ń wò yìí mo lè máa ṣe fún yín kẹ́ kúkú máa wò mí ọ̀rọ̀ owó là ń sọ ẹ wò. máa yìí ó ti padà ní problem o. Ile Oge, oh, oh, yeah. Whoa. Excellency. Yeah. Excellency. Yeah. Bọ́lá ti pọ́ ẹ̀wẹ̀ yín. Okay, báwo ni yọ̀ǹda? Àdúpẹ́. Ó ṣe wá pé bẹ́ẹ̀ tó wá ṣí gate. Ẹ má bínú. Ọ̀làdà o. Àti wẹ̀yìn díṣẹ́. Ọ̀run yẹn ó ti kí síbẹ̀. Báwo ni everybody? Àdúpẹ́. Ṣé àwọn èèyàn wà nílé? Kò sí wàhálà. Gbogbo àwọn ọmọ ìlú yín wọ́n ń bẹ nílé. Kò sẹ́nì kankan lẹ́yìn odi. Okay. Ṣé wọ́n dẹ̀ follow rules and regulations mi? Protocol observe. Wọ́n ń ṣe dáadáa. Àmọ́ wàhálà kan wà díẹ̀ o. Torí sẹ́rí bẹ́ẹ̀ ṣe dá owó fún mi tẹ́ kó owó oṣù mi fún mi inú mi dùn ẹ rí i pé mo ṣàdúrà níjọ́ náà fún yín àmàdúrà mi ò gbàdélẹ̀ o. Mo lọ bá Mọ̀ríngà mo rí o. Mo sì lọ bá pé kóun náà mú owó oṣù tiẹ̀ wá kí n jẹ gbogbo ẹ̀ papọ̀. Ó ní mi ìṣiṣẹ́ fóun lóṣù yìí kò fún mi ní kọ́bọ̀ o. Ṣé ẹ bá ṣí gate ni? Kò jẹ́ sí gate fóun. Tó bá ti ń kọjá lọ tí n bá ti fẹ́ sí gate don't touch me yóò sì géètì fúnra ẹ̀ tó bá sì fẹ́ wọlé yóò dúró síta títí bí máa ń lo sẹ́mi àwà síta ń gbà mí àfi tó bá tó rí èèyàn tó fẹ́ wọlé ní ọ̀nà opportunity. Ẹ mọ̀ pé ó ṣe lose election ara àmà kan. Ṣé mi máa dákanra bá. Tó bá jẹ́ èmi náà ẹ wò á máa bẹ Ọlọ́run ni o. Bẹ Ọlọ́run lórí owó iṣẹ́ tí mo ṣe. Excellency ẹ yọ nínú owó allocation àwọn èèyàn kẹ́ fi fún èmi lówó. Pé wúrẹ̀ lèmi nǹkan tí mo jẹ màá wá sanwó ẹ wo ẹ lọ dúró síbi post yín.
àtọwérè báyìí ẹgbẹ́ àdúrà ọlọ́run gbogbo wọn ṣe ajóríṣiríṣi bí aṣọ gbági báyìí irú kí lélẹ́yìí báyìí ní sí bẹ́ẹ̀ bá ní kàn súfèé kó tún mọ yín mú ìkan bẹ́ẹ̀ lé oníjẹkújẹ ló eléyìí ní sí báyìí òun mojú owó jẹ̀mí ẹ̀ lọ kó yọ díẹ̀ fún mi nú owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ kó báláǹsì ìkúlẹ́sàn fún mi kò báláǹsì ẹ̀ abájọ tí wọ́n fi ń wé Trump ni ọ́ sọ́ọ̀bàmà kankan sí wàhálà ṣé bẹ́ẹ̀ mi ní security lẹ́nu géètì èmi ni mò ń fàyà àdí gbogbo ohun tó bá fẹ́ wọlé má sí géètì lẹ́nu èmi gbogbo wájọ wà lọ́wọ́ àyàkùlà. I'm in love with you, girl. I'm in love with you. This bit is Megasonic. I'm in love with you. I'm in love with you, girl. I'm in love with you. Shine bright like diamond, oh sharp-ra. Oh, mo fọ́ fún ẹ̀gbọ́n ọmọ ẹ̀lẹ́ ó tata. You were sexy and hot, mo rú pátápátá. Your juju strong, kárakára. Like amala, begiri and ewedu. Cocktail, red wine, dinner, so enjoyable. Music and Indian movies, no be news. You and I, they compatible. Bang, 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 bang. That booty and a body just go bang, bang, bang. Oh. So, but lẹ́sẹ̀ tó rìn kiri nílé báyìí sẹ́. That's right. No brother they do pass yourself. Pepe. No brother they do pass yourself. Pepe. No go they do pass yourself. Very fine. No go they do pass yourself. irú mi padà tẹ́ lókè mẹ́sì ó débẹ̀ wọ́n pè ilé gbọ̀n èmi mo tẹ́ lọ́wọ́ mọ̀rí o àbí Maureen kí tiẹ̀ ní à ń pè gan èmi ìrákùn kí ló lè nù gbogbo ń tàn fà ìbá kí ló lè gangan kálẹ̀ mi mọ̀ pé dúọ̀dà ẹ̀ ní election lọ́dọ̀ tiẹ̀ ni ṣé bó ti gbẹ̀mí á ti wá àwọn èèyàn tí ó jà àpótí ìbò gbé àpótí ìbò ò ṣeé jí gbé gbogbo àwọn kan tó yẹ̀wò náà plan ni ó wá bọ́ sí fẹ́lẹ̀ wá ń kara mímu kí n tẹ́mi ẹni tó wọlé ti wọlé òun náà kò fún lù ẹ̀ lálókéṣàn ó tẹ̀ fún lálókéṣàn kí sí allocation fọ́sẹ̀ kan kí n ṣèjọba tèmi náà nù bẹ̀ kí n dáná kí n jẹun tó wù mí kò sí yẹn bẹ́ẹ̀ kò sí wàhálà ó ní tarí kéndéèdè nínú ó sì ń jó òkú ìyá rẹ̀ bí òde kan sí yọ ọmọ pa àwọn èèyàn lẹ́rìn mo sọ bẹ́ẹ̀ ní tèmi náà ṣe bó ti ń ṣèjọba tiẹ̀ ọ̀rọ̀ kò sí wàhálà Ọlọ́run ti bá wa pín olórí pátápátá yẹn ti ń ṣèjọba nù lé Maureen ìwọ̀n ń ṣèjọba rẹ̀ lára ògiri níbi tí a lè mọ́ èmi náà ṣèjọba mi lẹ́nu géètì kò sí wẹ́ẹ̀ á ṣèjọba wọn.
Ṣé ní kó tún ti bẹ̀rẹ̀ ní ilé ìkó? Èmi fọ pọ́ọ̀tù pé mo fẹ́ fi dáná. Wọ́n wá gbé wá fi ń dáná. I'ma live in my life, I'ma jump in my life like tomorrow will never come. I'ma crawl in the streets, I'll be giving them hits, cause that's is what they want. All the town I've been saying, insane, I shit the want. All the girls around looking from me, I'm because no shit ain't from. Multi-jam, multi-sham, multi-move, where I'll be for them stand to cast. Multi-jam, multi-sham, multi-move, where I'll be for them stand to cast. Ile Oge, oh, Ile Oge, Kí ló ṣẹlẹ̀ tó ń jẹ wá ṣe gbogbo oúnjẹ lọ́wọ́ ẹ̀ yìí? Kí ló ṣẹlẹ̀ tó ń jẹ tí mò ń pè? Bẹ̀rẹ̀ bí kò béèrè lọ́wọ́ gas àbí kò béèrè lọ́wọ́ pot. Kí n béèrè lọ́wọ́ pot àbí kí n béèrè lọ́wọ́ gas. Torí gas ló fún ẹ lóúnjẹ, pot ló dẹ̀ fún ẹ lóúnjẹ. Ṣé wọ́n lo lóúnjẹ tó gbé inú ẹ̀ ni? Jọ ṣé wọ́n lo ní pot? Ṣé mi ni mo ní pot? Sọ mi ilé fi pot ẹ̀ dáná. Ó ń dáná lu pot mi. Ó dẹ̀ fẹ́ pé kí n má jẹ. Jọ ṣé owó ẹ̀ mo fi ra pot mi? Ṣé owó mi ló fi ra pot? Ṣé ọkọ tó máa sọ? Ṣé ọkọ tó máa fẹ́ jẹ sórí ibi tèdè? Poison ló jẹ tó bá mọ̀. Ó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni. Ṣé orí tó kún kọ́ tó bẹ̀rẹ̀ tó bá ti lè parí ẹ̀ ní kò bẹ̀rẹ̀ o? Tó bá ní sẹ́nà àti parí ẹ̀ má bẹ̀rẹ̀ rárá. Mú kó jẹ́ tó bá ti jẹ́ tán jẹ pot náà. Máa jẹ́ màá mọ mi sí gbogbo ìwọ̀n bí ìdá máa bá yín fò ó nulẹ̀ ẹ̀yà títa ni. Máa jẹ́. Lórí ìwọ̀n bá kọ́tà agbára ẹ̀ bá lè gbé ní kò bẹ̀rẹ̀. Ìwọ̀n bá kọ́tà agbára ẹ̀ bá lè gbé orí kò bẹ̀rẹ̀. Torí tí bá parí pẹ̀lú ẹ̀ ó máa padà nù. Kò sí ẹnìbọ̀dì tó máa lè mú mi nílé tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Kò sí ẹnìbọ̀dì tó máa lè What's happened? Maureen, what's happened? Ṣé ló jọ oúnjẹ bí kí ni stupid excuse tó fún mi? Ó lọ lò ní pot. Ó lè jẹ gbogbo oúnjẹ tó wà nù ẹ̀. Maureen, wàhálà ẹ̀ tí ń pọ̀ nílé yìí o. You know true. Kí ló problem ẹ̀? Every time Maureen, what did they worry you? What did they worry you? Tó ń torí Ọlọ́run. Ṣebí ẹni tí wọ́n máa ṣòwò ògùn, ó máa rajà nù. Tó bá mọ̀ pé o fẹ́ dáná, wàá dẹ̀ lọ ra pot. What be your problem, this girl? Wọ́n dẹ̀ lókè o, àdìsá o, pot mi ni o, dá oúnjẹ kúrò. Kí ló ṣe máa jẹ oúnjẹ? Kí ló ń ṣe náà? Jọ o, madam, ẹjọ́ tó máa dá nìyẹn. Wàá máa blame ẹ̀ lórí nǹkan ẹ̀. Lórí nǹkan tó ní tó fowó ẹ̀ rà. Ẹ máa blame ẹ̀. Lórí oúnjẹ nǹkan. Lórí oúnjẹ nǹkan. Òun ló máa jẹ jù ń bẹ̀ o. Òun ló yẹ kó máa sọ̀rọ̀. Alájẹnu. Alájẹ ìbọn. Mo kúkú mú ẹ̀mí ti PA. Oúnjẹ. Wọ́n ti gbẹ̀lá ká ìlọ. No problem. I dey tell you. I go tell you, wájú tó ń jókòó o. Wájú tó ń jókòó o. I dey tell you. O lè dá mímú tó bá délé o. O lè dá mímú o. Bẹ́ẹ̀. Jọ ń torí Ọlọ́run. Má bàa mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ nílé ayé ẹ̀ tó máa fi kú. Kí ló ṣẹlẹ̀ kankan ṣe ìwọ ló kọ́ wá sínú ilé yìí ni. Pèsè ní mí. Mo ṣe mú wọ. Oversize it. Look at me try am o. I dey look you ni o. I don ask Madalo. Because if I run with that song, I go kill you ni o. So bẹ́ẹ̀ gbọ́ pẹ̀sì ni ẹ̀ṣẹ̀. Tàbí òṣì. Don't pray. Àwọn ọ̀rẹ́ kú. Kí ló pray? Ó fẹ́ kú rẹ̀. Ojú ayé lọ abáyọ̀ ṣe láyé. Ó máa ṣe. Torí flinge ó ti ń pọ̀ jù nílé. Ó ti ń pọ̀ jù. Téèyàn bá dẹ̀ fàkó tí rọrùn, kò ní rọrùn sùn. Téèyàn bá fagbára bora, ó máa wa kẹ̀kẹ́ mọ́jú ló dé. Ó ṣe èmi ẹgbẹ̀jì ẹ ṣe. Ó dẹ̀ mọ̀ mí gan ni o. Ó mọ̀ mí gan kó ṣọ́ra ẹnu lé. Àìṣe bẹ̀rẹ̀ ni àwa ṣú ara wa nu lé. Wo máa ní ìṣòdè mi mò ń bọ̀ àti níbẹ̀ ló máa bá mi. Ó ní kankan táwọn méjèèjì jọ gbójúlé o. Wàá rí mi wò bí ìran o. Ṣódẹ̀ mọ̀ kan tó wá ń dùn mí ni pé ìwọ gangan ló mọ̀ mí jù nù lé. Tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ò ní láìkẹ́. Gbàgbé àtijọ́ tẹ̀sẹ̀ bọ̀ kò tó tẹ̀sẹ̀ bọ̀. Ok. Ó kò fẹ́ jẹ́ kí n jà ní kó transfer tó ń ṣe àgbà. Jọ ìyẹn gbogbo mi fẹ́. Ó bẹ̀rẹ̀ ẹnu lé. Jọ jẹ́ ká jọ bẹ̀rẹ̀. Máa ṣó ẹnu lé. Ìwọ. Àjọ bẹ̀rẹ̀. Ìwọ. Ẹ sàmọ́ ń bọ̀ ọ̀hún ẹni sùúrù. Ẹ lẹ́sàn. Ẹjọ́ Maureen mo béèrè. Maureen. Yes, Maureen. Ṣé èèyàn náà ní sí ń jẹ bẹ́ẹ̀? Tajà ni. Mo sá
wá ń wò pé èèyàn gidi ò gbọ́dọ̀ jẹ́ mọ̀rin bóyá kẹ́ ẹ bèrè lẹ́ẹ̀kejì ilé àwọn bàbá alájà. ṣé mi wàá mọ ohun tí mò ń ṣe ni. bàbá ibi ló ń gbé obìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ni mo fẹ́ rí ó ti describe ilé yìí fún mi ṣebí ilé yẹ́lò rèé náà. àní bí kò ṣe gbogbo àwọn tí ń gbé bí mo mọ̀ mo lè dárúkọ wọn. ẹ pàjá ṣe kí ló dé ṣáájú pé yín jẹ ni kí ló ṣe yín. ajá mi jẹ báwo kí ló dé Awólọ́wọ̀ ẹ rọra o ẹlẹgbẹ ẹ fẹ́ máa yọjú wọlé ẹ fẹ́ jalè ni. ó ga lára yín gan-an. kẹ tó gbé àwọn tí ń dáná ṣé mo ní kò sí mọ́ rin mi. mo ṣe nìyẹn tí bàbá tó bí mi ní security má dẹ̀ ṣe kú ni. Maureen mo fẹ́ bèrè nǹkan kí ló dé àwọn tó bá fìdí rẹmi nínú ìbò wọ́n máa ń wá láti mú ìjọba tó wà lórí ipò ó ṣe jẹ́ pé wọ́n máa ń fẹ́ ba ìjọba tó wà lórí ipò wọ́n á fẹ́ bàjẹ́. máa dá ẹ lóhùn èmi náà fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ kí ló ṣe pé àwọn tó bá dìbò fún tó bá ti wá dórí oyè wọ́n á máa ṣe apá bẹ́ẹ̀ ni pé kò sí irú wọn mọ́ wọ́n á gbàgbé pé àwọn kan ló gbé wọn gorí ẹṣin wọ́n wá sọ̀pà kan nù kí ló dé. màá dá ẹ lóhùn ó mọ̀ pé àwọn tó bá wà lórí ipò orí ló ń gbé wọn débẹ̀ so wọ́n ní láti ṣe kíni wọ́n ní láti sọ ẹ̀pà kan sẹ́yìn kó máa yẹ kíni kó máa ṣe báyìí kó máa yẹ kíni kó máa sì orí tó gbé wọn débẹ̀ ó ní láti jẹ ìgbádùn kò easy. orí tó gbé wọn débẹ̀ yẹn òun ló ń jẹ́ pé àwọn tó bá lose náà kára máa kan wọn kí ni wọ́n máa bàjẹ́ because owó lọ́nà yes. Maureen mo fẹ́ kí èmi àti ẹ ká ṣe kíni ká jọ ṣe ìjọba yìí. Ìgbà tí mo calculate gbogbo nǹkan tó kó ńlẹ̀ àkáǹtì mi fẹ́ lanú okùn tó kánjọ sí 3,500 àwọn pọ́ọ̀tì tó kó ní kitchen 15 to 20,000 naira tí bá ní kí n ṣe bí pẹ̀sì kí n lọ ra àwọn kíní ẹ̀ padà ó máa affect business mi so mo need to help me kájọ help ara wa you understand please. so ìwọ lè wá bẹ̀ mí sìn pẹ̀sì ìwọ ní ẹni tí wọ́n lè fi máa bẹ̀bẹ̀ ń sìn bí a ti bá fẹ́ gbọ́ ẹ̀bẹ̀ wa lọ pé gbogbo àwọn tó wà ní àòsì wa wàá máa bẹ̀ mí lójú ọ tó bá tiẹ̀ wá kó wọn wá mi ò tún wá ní gba ẹ̀bẹ̀ bí mo ṣe wà tínú bá bí wa máa ní kó máa lù wọlé kó bá gbàgbà yìí jẹ́ a máa hábọ̀ fáwọn boys kó yín bọ́ pa everybody máa gbàjọba yìí jẹ́ wàá rí náà èmi àti ìjà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ó lóun máa yìnbọn fún mi ó lóun máa kó àwọn boys wa kó wá yìnbọn fún everybody mo fẹ́ dàrí dì mí ní àkókò. kí ló ń ṣẹlẹ̀ sí náà. ṣé it's not that this girl does not know what she's doing or bàbá yẹn gangan náà mọ ohun tó ń ṣe but how come téèyàn máa gbé létí security man onídàámọ̀ ọ̀rọ̀ yìí ti ń sú mi o. Hello, baby. Hello. Yes, there. Kí ló ń ṣẹlẹ̀? I've been to that house like 3 occasions. Man tó wá ń bí ò jẹun wọlé náà. Ó yá kanlẹ̀kùn kó bàbá yìí máa ṣí gate. Wọ́n kún ògbé bẹ́ẹ̀. Gbé jẹ́ ń bá wọn sọ̀rọ̀. Ṣé bàbá eléyìí mo ti kúrò ń bẹ̀? Ibo ló wá wà? Ṣé mo sọ fún ẹ pé mo ti dé di mọ́tò ni o ní kí n gbé fóònù fún yàn? Babe, dúró mò ń bọ̀. Ìyáda. Ẹ fi ṣàwábà sí. Ìyáda jọ ṣé ó ya wèrè ni? Irọ́ mi ya wèrè. Èèyàn béèrè mí sí ó sọ pé inú bí ìkọ́ ni mò ń gbé. Ìgbà téèyàn débi tó lóun béèrè mọ̀ríńgà ṣé bí kíní jẹ́ mọ̀ríńgà ṣé ẹ̀yin ni mọ̀ríńgà èmi sọ pé kí mọ̀ríńgà tó wà níbi ti gbẹ. Ok nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn àbí má wọrí nǹkan tó fẹ́ máa ṣe nínú lẹ́yìn nìyẹn máa make sure pé mo fi ayé sọ ẹnu lẹ́yìn wọ́n ní o ti ṣe tiẹ̀ o. wọ́n nǹkan èmi ò tiẹ̀ bẹ́ẹ̀ nìkan di kankan ẹ ti ní mi ṣe gẹ̀tìmánú yín ẹ lọ bá gẹ̀tìmánú kó sílẹ̀kùn mọ́ kò sí wàhálà. kò sí wẹ̀rẹ̀ sínékè ni ọ̀wá sì gẹ̀ẹ́tì fún ọ kọ́ ya pé sínékè tó bá ti fẹ́ wọlé èmi wèrè ọ̀pẹ ni tí ń wo láàrin èmi àti ọlọ́run wọ́n jẹ́ àwọn yòókù ọ̀wọ́lé o àwọn tí wọ́n fún mi lówó oṣù nù wọn wọ́n jẹ́ wọn tí wà ní ìsìn débi pé yóò lọ opportunity ẹnìkan kan wọlé ìta yìí ní ògbèdálẹ́ dé lójọba mi àlùdálẹ́ ni ọlọ́run.
Oge, oh, yeah. Whoa. I'ma live in my life, I'ma jump in my life like tomorrow will never come. I'ma crawl in the streets, I'll be giving them hits, cause that's is what they want. All the boys in town, they've been saying that she the one. All the girls around, they've been far from behind, because no, she they in front. Multi-jam, multi-sham, multi-move, I'll be for them, start to